الحمد لله ثم الصلاة والسلام على خير الأنام نبينا محمد وآله وصحبه أجمعين ما بعد. نعم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء وليزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا وألقينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة كلما أوقدوا نارا للحرب أطفأها الله ويسعون في الأرض فسادا والله لا يحب المفسدين. ولو أن أهل الكتاب آمنوا واتقوا لكفرنا عنهم سيئاتهم ولأدخلناهم جنات النعيم ولو أنهم أقاموا التوراة والإنجيل وما أنزل إليهم من ربهم لأكلوا من فوقهم ومن تحت أرجلهم منهم أمة مقتصدة وكثير منهم ساء ما يعملون. يا رسول يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد. Olúwa ọba ọ̀kan ṣoṣo ó tún bá wa sọ̀rọ̀ nínú Al-Qur'an alápẹ̀lẹ́ nínú Suratul Maidah aya 64. Ó ní wa qalatil yahudu yadullahi maghlula wa qalatil yahudu yadullahi maghlula وقالت اليهود يد الله مغلولة. láàrin yẹn kíkà yẹn ó gbẹ̀san ó sì gba àkíyèsí tí ẹ bá lọ ṣe wákfù lórí وقالت اليهود tí ṣe wákfù lórí ẹ̀ tó wá ní يد الله مغلولة wákfù ta kọ́kọ́ ṣe yẹn فهو وقف قبيح wákfún kọ̀bẹ̀ àbíká sọ yí pé ta bá ṣe wákfún lórí waqalati yahud kò tí kọ̀bí òhù tó ṣùgbọ́n ta bá lọ ṣe ibtida lórí yadullahi maghlula ajẹ́pàwà náà ṣe ìkọrọrù pé òótọ́ ni yadullahi maghlula fahuwa ibtidahun kọ̀bẹ̀ so agbọ́dọ̀ kàá papọ̀ ní ìpè waqalatil yahudu yadullahi maghlula غلت أيديهم ولعنوا بما قالوا
bal yadahu mabsutatani yunfiqu kayfa yasha wa la yazidanna kathiran minhum ma unzila ilayka min rabbika tughyanan wa kufra wa alqayna baynahum al-adawata wal-baghdha'a ila yawmil qiyamah كلما أوقدوا نارا للحرب أطفأها الله ويسعون في الأرض فسادا والله لا يحب المفسدين. Àyà yìí ó summarize àwọn olóńjẹ́ al-Yahud, ó sàdáyẹrí àbí ó ṣe ikhtisaru bóò ni ṣàksíyà àwọn Yahudi ṣe rí. Àyà yìí ó fẹ́ gbọ́ nínú àyà tó yẹ kí ta bá fẹ́ bá àwọn Yahudi sọ̀rọ̀ tàbí ta bá fẹ́ ròyìn àwọn Yahudi fáwọn ènìyàn. Àyà yìí wà nínú àyà ta fi máa ń júwe àwọn Yahudi fáráyé. Tẹ́ bá sì wo ìṣesí táwọn Yahudi yẹn ṣe látọjọ́ kan yìí wá àbí lásìkò ta wà ń bẹ̀ yìí, àyà yìí ó sọ ojúwe rẹ̀. Wọ́n ni waqalatil yahudu yadullahi maghlula. Ọlọ́run ní àwọn Yahudi sọ yí pé ọwọ́ Ọlọ́run ọba ó ti lẹ̀ pa mọ́ ọrùn. A'udhu billah, ọ̀rọ̀ burúkú. Ọlọ́wọ́ Ọlọ́run ọba ó lẹ̀ pa mọ́ ọrùn, yadullahi maghlula. Kí ló dé tó fi sọ bẹ́ẹ̀? Ìdí tó fi sọ bẹ́ẹ̀ ni wípé nígbàtí Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallama tó dìlú Madina, ó járánkì àwọn Yahudi, kò jẹ́ káwọn Yahudi kí wọ́n lẹ́nu ọ̀rọ̀ má, kò jẹ́ káwọn yẹn máa sá kúbẹ́kúbẹ́ lẹ́yìn wọn má. Gbogbo bó ṣe máa ń fi àwọn èèyàn jẹun tẹ́lẹ̀ ṣáájú kánàbì tó dé, Ànábì dé ó wá já irọ́ wọn, àṣírí àwọn Yahudi yẹn ó wá tó sáráyé pé àṣíbẹ̀ ṣe rí lélẹ́yìí. Ó wá jẹ́ kí yẹn jẹ́ sábàbí káwọn Yahudi tó máa ń fi ẹ̀sìn jẹun, àwọn tó máa ń fi ẹ̀sìn jẹun ó wá jẹ́ kó jẹ́ sábàbí kánmọ́ rẹ̀ sì fi jẹun má. Òráwọn èèyàn pè wọ́n sóde má, òráwọn èèyàn pè wọ́n sóde olókùn, òde kómọ, òde igbá, òde àwo, òde kòkó bàbá sáàsù. Wọ́n ní Allah tó ń pè wá sí rágbé ilé ìfẹ́ láhùn ìtòmọ̀ yadullahi maghlula lọ́dọ̀ wọn nìyẹn pé Allah rẹ̀ tó ń pè wá sí ó sì kí ni láhùn ìrọ̀nà òun lílé tí ó tẹ́ nǹkan fún àti ò fún aláǹfààní àti mọ́ jẹ àwọn èèyàn lọ. Olúwa wá dá wọn lóhùn wípé gullat aydihim, àwọn lọ́wọ́ wọn lẹ̀ mọ́rùn, àwọn ni wọ́n yahun. Yahudi lahun, Ọlọ́run ọba yìí ṣahun jalla subhana. Àwọn Yahudi lahun, Yahudi prefer kó yáàyàn lówó èlé ju kó ń ṣe ìtọrẹ àánú lọ. Ẹlọ́wọ́ ẹ̀lera àwọn Yahudi níbi à ń ṣe ìtọrẹ àánú, wọ́n ṣe course kan, wọ́n dáwọ́ fẹ́lì kan, kò sínú ṣe Yahudi. Àwọn Nasara, àwọn Christians, àwọn kàtẹ̀ tó wọ́n gbìyànjú ká ṣe ìtọrẹ àánú, ṣùgbọ́n Yahudi kò sínú ṣe sí wọn. Kàkà tí wọ́n fi ṣe ìtọrẹ àánú fọ́mọ làkejì, wọ́n yà sọ pé kó wá yáwó èlé tó àtọ́sẹ̀ tó mọ̀ adẹ́sọ padà fún mi. Olúwa ní gullat aydihim, àwọn Yahudi yẹn àwọn lọ́wọ́ wọn lẹ̀ mọ́rùn, àwọn ni wọ́n yahun. Walu'inu bima qalu, ọ̀rọ̀ tó sọ jáde lẹ́nu yẹn yí pé yadullahi maghlula, pọ́wọ́ Ọlọ́run ọba lẹ̀ mọ́rùn yí pé ahun Ọlọ́run ọba yẹn, ọ̀rọ̀ tó sọ yẹn lu'inu, wọ́n dẹni ègbé, wọ́n dẹni ìṣẹ́bílé, wọ́n dẹni táa ṣépè sọ bima qalu
látara tí wọ́n sọ yẹ àwọn Yẹhudi wọ́n tún gba ìpè lórí èpè wọ́n gba ìṣẹ́bi ilé lórí ìṣẹ́bi ilé lórí kan sọ pàwọn ọba Allahu ó yahun olùwà ní balẹ̀ yadahu mabsutatan yunfiqu kayfa yasha ó wá ní ṣùgbọ́n ọlọ́run ọba ọwọ́ òun méjèèjì mabsutatan ni ó ń tẹ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ bí máa na wípé òun máa ń jẹ́ kí òun máa ń ná fáráyé ó fi tú wípé yunfiqu kayfa yasha ó ń tẹ́ ọwọ́ òun méjèèjì pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ òun máa ń ná fáwọn èèyàn bó bá ṣe wu òun áyà ó wà nínú áyà tá a fi ṣe sípàtìpọ̀ Ọlọ́run Ọba wa Jalla subhanahu wa ta'ala ó ní ọwọ́ bálẹ̀ ọwọ́ méjì ló ní olùwàdẹ́dà ṣe sípàtù ọwọ́ méjì fúnrẹ̀ gbogbo lọ́wọ́ méjèèjì ṣe rí la ya'lamuha illa Allah kò sẹ́ni tó mọ bó ṣe rí lẹ́yìn Allah ṣùgbọ́n Ọlọ́run Ọba ní ọwọ́ ó ní ọwọ́ bálẹ̀ ọwọ́ méjì ló ní olùbálẹ̀ yádá ó mọ́ bẹ́ sọ tọ́ta ní àwọn Yẹhudi yẹn náà àwọn náà ò sí náfíù Ọlọ́run Ọba lọ́wọ́ àwọn náà ò sí náfíù rẹ̀ lẹ́fí ní yadullahi maghlula àwọn náà sì sì bá tọwọ́ sọ́dọ̀ Ọlọ́run Ọba Ọlọ́run Ọba ò sì sọ yí pé má ṣe ṣe ìsbáàtì ọwọ́ àbí ìsinádì ọwọ́ sọ́dọ̀ òun yẹn pé ọ̀rọ̀ burúkú náà sọ ọ̀hún in tó bá wọn wí sí ni pé wọ́n sọ pé òun jahun ọwọ́ òun lẹ̀ mọ́rùn ìyẹn ni ó gbà fún wa Jalla subhana olùbálẹ̀ yádá ó mọ́ bẹ́ sọ́tọ̀ tá ni yunfiqu kayfa yasha ọwọ́ Ọlọ́run Ọba méjèèjì ó tẹ́lẹ̀ bí máa na wípé òun Ọlọ́run Ọba òun máa ń ná fáráyé Ọlọ́run Ọba ló máa ń ná fún aráyé òun ló ń náwó fún wa ó sì máa ń ná bó bá ṣe wù ú ni ẹni tó bá sì wù Ọlọ́run Ọba ni ó máa ná fún kò dẹ̀ sẹ́ni tí ò ná fún ó kàn jura wọn lọ ní bal yadahu mabsutatan yunfiqu kayfa yasha lọ́wọ́ ní ọwọ́ òun méjèèjì ó tẹ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ òun ná fáráyé nínú tó ná fún alátẹ́gùn wà nínú tọ́lọ̀ bá ná fún wa ní atẹ́gùn ló wà atẹ́gùn tá ń fi símú yẹ ọlọ́ọ̀bá ló ná fún wa nínú ẹ̀ ní àlàáfíà wà nínú ẹ̀ ní àlàáfíà wà gbogbo tá ń sọ tí ò bá sálàáfíà ẹ̀gọ́ oúnjẹ lẹ̀ kò ní lè jẹ́ wọ́n á mú owó wá pé owó rẹ̀ gba owó kò ní gba owó torí kò sálàáfíà àbílúwa wa kó mọ̀ sàlékún àlàáfíà wa kó mọ́ fi àìsàn kó mọ́ fi dáwà wò kó mọ́ fi àìsàn kó fi mọ́ dè wá mọ́lẹ̀ olùbálẹ̀ yádá ó mọ́ mabsutatan yunfiqu kayfa yasha ولا يزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا الله أكبر ولا يزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك إن طلب وبان سقال فوتيش القرآن kàkà tí yóò fi máa jẹ́ nǹkan àmọ̀nà fọ́pọ̀lọpọ̀ àwọn Yẹhudi rárá kò ní jẹ́ bẹ́ẹ̀ fún wọn yóò máa ṣàlékún tùgùyánu wọn àti kúfùrù wọn ni ó ní wala yazidanna kathiran minhum ma unzila ilayka min rabbika tughyana wa kufra tábà tí ń gbọ́ Kùránì báyìí inú mọ bí wọn ni àwọn Yahudi tábà ń gbọ́ Qur'an orí wọn mọ́ táàsì ni tábà ń gbọ́ Qur'an ìsìnà wọn yóò mọ́ pọ̀ sí ni nígbàtí wọ́n báwọn olùgbàgbọ́ òdodo táwọn bá ń gbọ́ Qur'an ìgbàgbọ́ tí wọ́n mọ́ ń lékún sí ni wọ́n ní innamal mu'minuna alladhina idha dhukira Allahu wajilat qulubuhum wa idha tuliyat alayhim ayatuhu zadatuhum imanan wa ala rabbihim yatawakkalun àwọn olùgbàgbọ́ òdodo nìyẹn
tẹ́ bá ti ń ka Kùránì fún wọn ìgbàgbọ́ wọn máa lékún sí ṣùgbọ́n wọn kèfèrí bí àwọn Yẹ̀húdí àtàwọn Nasara tẹ́ bá ti ń ka Kùránì fáwọn inú mọ́ bí wọn ni wọ́n mọ́ gbẹ́rù gbẹ́rí sí ni wala yazidanna kathiran minhum ma unzila ilayka min rabbika tughyanan wa kufra wọ́n mọ́ lékún tughyan ìkọjáàlà wa kufra wọ́n sì mọ́ lékún ìwà kèfèrí ni látara wípé Kùránì yẹn ó ń tú àṣírí wọn Kùránì yẹn ó ń jẹ́ káráyé mọ bí wọ́n ṣe tó bí wọ́n ṣe tó wọ́n wà mọ́ kórìíra Kùránì wọ́n wà mọ́ kórìíra ọ̀nà mẹ́sìn Olúwa ni wa alqayna baynahumul adawata wal baghdha ila yawmil qiyamah tẹ́ bá rí àwọn Yẹ̀húdí tó dàbẹ́ ni wípé wọ́n ń ṣàṣepọ̀ irọ́ ni ọ̀tá tó ń bẹ láàrin wọn kìí ṣe kékeré àṣírí àmọ́ tún ní Israeli ibi tá ọkùpá ìtàn pè ní Israeli yẹn àṣírí wọn àmọ́ tún bẹ̀ wọ́n láwọn kan ní Orthodox Jews àwọn kan ní kíní kan Jews àwọn kan ní wọ́n pín ẹlẹ́yẹlẹ́ gẹ́gbà Nábì wa Muhammad ṣe sọ ọ̀tá tó sì ń bẹ láàrin wọn kìí ṣe kékeré gbogbo táwọn Netanyahu tí wọ́n ń ṣe ní Israeli yẹn àwọn Yẹ̀húdí kò gbà tiẹ̀ àgọ́ kò yí ṣe bó ṣe ẹkó rí nìyẹn ó ní wa alqayna baynahumul adawata wal baghdha ila yawmil qiyamah olúwaláwàlá dá àdáwà ìmúra ẹni lọ́tà olúwaláwàlá dá ìmúra ẹni lọ́tà alẹ̀ láàrin wọn wal baghdha àti ìbínú ẹni ìmọ̀ bínú ara ẹni àwọn alájú sáàrin wọn látara kèfèrí tí wọ́n ṣe sólúwẹ̀ dẹ́dẹ̀ jalla subhanahu wa ta'ala nígbàtí ànábì rẹ̀ Muhammad sallallahu alaihi wa alihi wa sallama tó wá bá wọn ó ní wa alqayna baynahumul adawata wal baghdha ila yawmil qiyamah ó ní ajú al-adawa ajú ọ̀tálẹ̀ láàrin wọn wal baghdha àti inú ní bíní ajúlẹ̀ láàrin wọn ila yawmil qiyamah bí ó sì sí máa wà nìyẹn tí ó fi díjọ́ gbíndé al-qiyamah ó ní kullama awqadu naran lil harbi atfa'aha Allah ẹ̀rí kan mẹ́yẹ ó lọ ní kullama awqadu naran lil harbi gbogbo ìgbà tí àwọn Yẹ̀húdí tí wọ́n bá kọ̀nà ogun àwọn ló máa ń dá ogun sílẹ̀ Yẹ̀húdí ló máa dógun lẹ̀ àwọn ni wọ́n ní kullama awqadu naran lil harbi gbogbo ìgbà tó bá ń kọ̀nà ogun atfa'aha Allah ọlọ́run ọba ó sì máa paná náà wọ́n á fẹ́ dógun lẹ̀ kó lè dìjà kákàtẹ̀ ìjà káwọn kàtẹ̀ ìbáwọn mùsùlùmí jà ní Madina tẹ́láwọn tó ṣẹlẹ̀ lásìkò táwà yìí àwọn Yẹ̀húdí àwọn lákọ́kọ́ gbógun ti àwọn lákọ́kọ́ lójú ogun kọ àwọn Shia ní Iran wọ́n wá fẹ́ jẹ́ kíjà wáyé láàrin àwọn ará Iran àti àwọn Lárúbáwá college wọ́n fẹ́ kíjà ṣẹlẹ̀ láàrin wọn pé kẹ́kẹ̀tẹ̀ ìbára yìí jà torí pé àdúrà tí wọ́n ní pé tí àwọn ará Iran Saudi UAE Qatar Bahrain tó bá fèsì ara wọn bí wọ́n ṣe ń bára wọn jà yẹn àwọn ó lè gbẹ̀yìn sí kí ni wọlé wọ́n á fi lè ṣe aburú tó fẹ́ ṣe kọ́lá olórí Qatar ní ọkọ̀ olórí UAE bàbá dáadáa yẹn kọ́lọ̀ kọ́ bá wa mójú kúrò nígbà àṣìṣe wọn ó ní wọ́n fẹ́ dájálẹ̀ láàrin wa wọ́n á dájálẹ̀ láàrin wa tán àwọn náà ló sì túnmọ̀ ta nǹkan ẹjà fáwọn méjèèjì pé gbà ọ̀yá ẹ má fi kojú ara yín àní bára wa jà ara hikma táwọn Lárúbáwá lò àwọn ìjọba ilẹ̀ Lárúbáwá ara hikma tí wọ́n lò yìí nìyẹn tó fi kojú kíni tó fi kojú Iran kìí ṣe ọ̀lẹ kìí ṣe tójó kílẹ̀ rí àwọn Shia tán bẹ ní Yemen àwọn Houthi
tí wọ́n gbìyànjú àti kọjú ìjà sí àwọn ará Saudi kọ́nà ìjà ń bẹ láàrin wọn àwọn tó sì áàmù òfin tọ́lọ́pọ̀ àwọn sílẹ̀ wọ́n fire missiles wọ́n fire sí Saudi tí Saudi wọ́n intercept àwọn tó áàmù àwọn Iran ni ṣùgbọ́n wà lẹ́rẹ́ gẹ́ ni pé ọwọ́ Saudi du àwọn Houthi ní òfin ráyè tí wọ́n gbó ráyè wọ Mọ́kà àti Mọ̀dínà kọ́nà wọ́n ju missile lọ́dẹ́ pé straight Kaaba báyìí ló lọ intercept lọ fi dá dúró tó tí ojú kọ́ ṣùgbọ́n tí ó bá ti di iṣu atayẹ́yẹ́ àwọn ọlọ́mọgé mẹ́ àwọn Yehudi àtàwọn Nasara Amẹ́ríkà àwọn ọlọ́mọgé níbẹ̀ yẹ́bùlùwà wá sọ yí pé kullama awqadu naran lil harbi atfa'aha Allah ó ní wa yas'awna fil ardi fasada olùwà ní àwọn Yehudi àwọn ọlọ́mọ ń balẹ̀ jẹ́ wa yas'awna fil ardi fasada gbogbo fasadi tó ń bẹ káàkiri ayé àwọn Yehudi ní sábàbí ẹ̀ wọ́n á mọ̀ọ́mọ̀ kọ̀ǹkọ́ ti fasad kílẹ̀ ilé ìbàjẹ́ wọn kọ bó la sọ fún ọyẹ nípa arábà ìtẹ́gbẹ́ olówà ní ìcháàjì pornography ìkẹ́ burúkú ẹ̀bá sọ̀rọ̀ tẹ́tẹ́tẹ́tẹ́ gbogbo tẹ́tẹ́ tó le jù kásínò tó le jù láyé àwọn Yehudi ni tẹ́bá ń sọ̀rọ̀ ilé ọtí báà tó le jù àwọn ni tẹ́bá ń sọ̀rọ̀ kókè púṣì àwọn ni tẹ́bá ń sọ ìkílẹ̀ fẹ́ sọ prostitution iṣẹ́ kàmọ́ gbámọ́ obìnrin sasẹ́wó káàkiri àwọn Yehudi ni wa yas'awna fil ardi fasada wallahu la yuhibbul mufsidin olúwa ni wọ́n máa ń balẹ̀ jẹ́ àwọn Yehudi àwọn náà máa ń balẹ̀ jẹ́ bókẹ̀tẹ̀ ẹ̀jẹ́ pé tó bá ń balẹ̀ jẹ́ yẹn ó mọ̀ sọ pé àwọn làwọn túlẹ̀ ṣe wa idha qila lahum la tufsidu fil ardi qalu innama nahnu muslihun ala innahum humul mufsidun walakin la yash'urun tàbí sọ pé wọ́n balẹ̀ jẹ́ wọ́n sọ pé àwọn gangan là ń balẹ̀ jẹ́ wallahi ìrìntayáwó sọ pé we are for peace ẹ̀yin were for peace tẹ́gbẹ́ yìí gangan ní òbílẹ̀ jẹ́ ẹ̀dà kọlọ̀ ẹ̀dẹ́dà kó yà wá ya burú àwọn Yehudi wọ́n ni kullama awqadu naran lil harb gbogbo ìgbà tán bá ń kó náà ogun atfa'aha Allah ọlọ́run ọba ọmọ panáná iná yìí ó ti ń jó lọ ráì nínú ogun wọ́n ti fẹ́ kú wọn ò ní gbà ẹlọ máàkì ẹ̀ wọn ò ní gbà inú ogun yẹn ti fẹ́ kú báyìí ẹ̀pọ̀ kọ́kọ́ jà tó ní 12 days kan tọ́wọ́ tẹ̀ wọ́n ti jà mí ní ìsìn onínà 11th day lọ́tọ́ lọ́wọ́ tó pé 12 days wọ́n tún parí ẹ̀ pé dá ceasefire wọ́n á tún lọ tún agbára mú Yehudi wọ́n ó tún padà sí round table ẹ̀rí àyẹ́ jẹ́ wọ́n gan gbogbo Tel Aviv lọ́sẹ̀ blow tán 2/3 of Tel Aviv lọ́sẹ̀ blow ẹ̀ tán ṣùgbọ́n Yehudi ẹ̀rọ ìyà ni wọ́n ìgbọ́ràn wọ́n tún padà lọ jókòó wọ́n á tún á plan fún like 2-3 years again wọ́n tún tó bí ọdún mẹ́ta wọ́n tún fẹ́ gbé yes àti dé padà ó ẹ̀yọ́ Iran must not gírí kan he must want to instigate America wọ́n tún wá tújà yẹn jà ṣùgbọ́n kullama awqadu naran lil harbi atfa'aha Allah wa yas'awna fil ardi fasada wallahu la yuhibbul mufsidin ẹ̀rí Kùránì iṣẹ́ ìwé ayérayé ni Kùránì ó sì mọ sọ̀rọ̀ yóò sì mọ ṣe déédéé táwọn èèyàn kan ṣe lásìkò kọ̀ọ̀kan Kùránì nìyẹn yóò mọ tú àṣírí àwọn kèfèrí yóò sì mọ tú àṣírí àwọn mùnáfìkì kó lọ ẹ̀dẹ́dà kó mọ́ ṣe wá ní kèfèrí kó sì mọ́ ṣe wá ní mùnáfìkì wọ́n ni wọ́n lọ anna ahlal kitabi amanu wattaqaw lakaffarna anhum sayyi'atihim wala adkhalnahum jannatin na'im olúwa ni wala anna ahlal kitabi amanu olúwa ni àwọn Yahudi yẹn àtàwọn Nasara yẹn táwọn Yahudi Israeli yẹn àtàwọn Nasara Amẹ́ríkà yẹn wala amanu tẹ́gbọ́ gba Ìsìláàmù ni tẹ́gbọ́ gbọ́ Ọlọ́run bá ọ̀kan ṣoṣo gbọ́ ni tẹ́gbà Muhammadu sallallahu alayhi wa sallam tẹ́gbà gbọ́ lódodo ni wọ́n takọ̀ kufra
tá sì bẹ̀rù ìwà kèfèrí tí wọ́n ò ṣe kèfèrí mọ́ Ọlọ́run Ọba Olúwa ní lakaffarna anhum sayyi'atihim lọ́ní àbá ha àwọn ẹ̀ṣẹ̀ wọn àbá ha kúrò fún wọn àbá ha ẹ̀ṣẹ̀ wọn kúrò fún wọn ó ní wala adkhalnahum jannatin na'im wala adkhalnahum jannatin na'im lọ́ní àbá mú wọn wọ náà àwọn àlùjánnà ilé onídẹ̀ra tó bá ṣe wípé wọ́n gba Ọlọ́run Ọba gbọ́ lódodo wọ́n gba Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gbọ́ tó bá ṣe kán ṣe bẹ́ẹ̀ ní tó sì jìnnà sí kúfùrù tí ó bá jẹ́sàn wọn nìyẹn a jẹ́ pé àyà ìjà mọ̀ yìí pé àwọn Yẹ̀húdí àwọn Nasara tí wọ́n bá ti gba Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gbọ́ la yukaffirullahu anhum sayyi'atihim Olúwa ò ní ha àwọn ẹ̀ṣẹ̀ wọn kúrò fún wọn wala yudkhiluhum li jannatin na'im kò sì ní mú wọn wọ inú àlìjẹ́nà onídẹ̀ra ó ní walaw annahum aqamu tawrata wal injila Olúwa ní tó bá jẹ́ pé àwọn Yẹ̀húdí yẹn tó bá ṣe pé wọ́n lo àtàwọ̀rọ̀ gẹ́gẹ́gẹ́ original rẹ̀ gẹ́gẹ́ tí wọ́n bá establish rẹ̀ ní tí í ṣe àdàmọ̀dì tàwọ̀rọ̀ tí í ṣe fake one tí wọ́n ti tọwọ́ bọ̀ tó bá ṣe pé ìnjílì òdodo làwọn Christians ń lò tí í ṣe gospel according to say Mark àbí say Jews àbí say Saint kí ló ń jẹ́ tí ìbá ṣe yẹn ni tó bá establish àtàwọ̀rọ̀ fúnra rẹ̀ wal injil wa ma unzila ilayhim min rabbihim àti gbogbo tó wá sọ̀kalẹ̀ fún wọn látọ̀dọ̀ Ọlọ́run Ọba wọn bí al-Qur'an lára ẹniyẹn wọ́n gbọ́dọ̀ gba Qur'an náà gbọ́ wọ́n gbọ́dọ̀ establish Qur'an náà Olúwa ní tó bá ṣe bẹ́ẹ̀ ni àwọn ahlul kitab àwọn Yahudi àtàwọn Nasara Olúwa ní la'akalu min fawqihim wa min tahti arjulihim Olúwa ní wọ́n á máa jẹ oúnjẹ mọ́ gòkè wọn wá á sì máa gba ìsàlẹ̀ wọn wá tó ẹni pé gbogbo ààyè ní jíjẹ mímú tó wá máa bá wọn ìṣẹ̀mí ayé wọn ò ní le rárá walaw annahum aqamu tawrata wal injila wa ma unzila ilayhim min rabbihim tó bá sì kàn establish tawrah lódodo àti injili lódodo àti Qur'an tó wá sọ̀kalẹ̀ fún ànábì fún wọn la akalu min fawqi oni la akalu min fawqihim wa min tahti arjulihim Ọlọ́ni oúnjẹ ó máa gòkè wọn wá yóò sì máa gba ìsàlẹ̀ wọn wá ya'tihim rizqun ragadan jíjẹ mímu wọn máa wá lọ́tún lósì ní min kulli makan ní gbogbo ààyè pátápátá wallahi tíyàn bá wà lórí at-tawhid tíyàn bá wà lórí ìmọ̀ Ọlọ́run Ọba lọ́kan ṣoṣo tíyàn wà lórí ìtẹ̀lé súnà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lódodo Olúwa ẹ̀dẹ́dà máa ṣe ìṣẹ̀mí ayé èèyàn yóò ṣe ní rọrùn àdíwọn Ọlọ́run Ọba wa ní ọ̀nà àmà àárọ́dọ̀ an dhikri fa inna lahu ma'ishatan danka lọ́nà tó bá fi ọ̀nà mọ̀ mílẹ̀ ìṣẹ̀mí ayé ìpayín kékeré ní ó mọ jẹ́ tiẹ̀ kò ní rọrùn fún mukhalafa rẹ̀ ni pé ẹni tó bá dúnímọ̀ ọ̀nà àmà tó dúnímọ̀ Ọlọ́run Ọba tó dúnímọ̀ ànábì rẹ̀ Muhammadu sallallahu alayhi wa sallam lahu hayatu sa'ida ìṣẹ̀mí ayé tó dá nímọ̀ jẹ́ tó ń tọ̀ òun náà lùwà wá ń sọ níbi pé tó bá sì pa àwọn Yẹ̀húdí yẹn àwọn Nasara yẹn walaw aqamu tawrata tó bá establish àtàwọ̀rọ̀ dáadáa wal injila àti injil tí ìṣe fake one tán rù kiri yẹn wa ma unzila ilayhim min rabbihim àti tọ́sọ̀ kalẹ̀ fún látọ̀dọ̀ Ọlọ́run Ọba wọn kí ló wí onílà akalu min fawqihim wa min tahti arjulihim ó jẹ́ máa gòkè wọn wá yóò sì máa gba ẹsẹ̀ wọn wá oúnjẹ máa bá wọn and from all places ni lára orí tọ́lọ̀ ń ṣe fún àwọn ará Mẹ́kà àti Mẹdínà nìyẹn ẹ bá dé Mẹ́kà àti Mẹdínà lónìí ẹ mọ̀ pé Ọlọ́run bá gbàdúrà wọn Ànábì Ibrahim alayhi salatu wa ó ṣàdúrà fara Mẹ́kà ó ṣàdúrà fún Mẹ́kà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ṣàdúrà fún Mẹdínà Ọlọ́run sì gbàdúrà yẹn wallahi rabbil Kaaba
àwọn fresh fruit táwọn ò ní rí jẹ ní fresh ẹ̀rí jẹ Mẹ́kà, mango fresh, banana fresh, anything fresh, all time all season ẹ̀rí jẹ. Ẹgbẹ́ táwọn àsìkò ká ti lọ bí àwọn olè àgbàdo jẹ máa bí tẹ́wọ́ fẹ́ jẹ àgbàdo lọ́wọ́ pé I need corn ẹ mọ̀ rí àgbàdo jẹ ẹ̀rù kó láti jẹ náà lẹ́wà ẹgbẹ́ tí Mẹ́kà ẹ̀rù pàdé jẹ náà lẹ́wà ni. Àdúrà Ọlọ́run ọba ló gbà lé wọn lórí ní wàlá annahum aqamu tawrata wal injila wa ma unzila ilayhim min rabbihim la akalu min fawqihim wa min tahti arjulihim ó ní minhum ummatun muqtasida. Olúwa ní àwọn kan bẹ nínú àwọn Yẹhudi tó jẹ́ pé oníwọ̀ntúnwọ̀nsì ni àwọn gba tọlọ́run ọba wọ́n gba ti Muhammad sallallahu alayhi wa sallam ní wọn ni Abdullah ibn Salam